ọ̀rọ̀ Ọlọ́run fún ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti ọ̀wọ́n ará Kólósè orí 3 ṣùgbọ́n 9 ẹ fún dédé ọ̀wọ́n wà pàlápàlà ilẹ̀ ubìnú unúfùfù arànkàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ òtìjú ẹ má jẹ́ ká ba lọ́kọ́ nẹ̀nẹ̀ rún mẹ́ ẹ má purọ́ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mẹ́ ti bọ́ ògbólógbò wà lẹ̀ pẹ̀lú sẹ́rẹ̀ torí ọ̀fọ̀ ẹ mẹ́ ti bọ́ èṣù ọkùnrin ògbólógbò ni ẹ mẹ́ ti bọ́ lẹ́tọ̀ọ́ túṣẹ́rẹ́ ẹ mẹ́ ti gbé ọkùnrin titun ẹ mẹ́ ti gbé wọ̀ ìyẹn ra aṣọ di titun tí ó mọ̀ gẹ́gẹ́ bí àwòrán ọ̀nìrè dá níbí rán ti sí ẹlẹ́yàmẹ̀yà èsì eléni àbíjú ókọ́là àbí àìkọ́là aláìgbèdè àbára skitia ẹrú àbòmìnira ṣùgbọ́n Kristi Jésù òun rí dédé run nínú run dédé. èyí wà lẹ́ni ò sí nǹkan kó o ń sọ̀hún à ń gbádùn ẹ̀jọ́.